Yorùbá nation yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbòmíràn tí a lè lọ. Àjò ò lè dàbí ilé. Yorùbá nation, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Gbé kémi gbé. Yorùbá nation, no going back. It is no going back, no going back. Once again, this is Koikimedia Live as we continue to educate and explain to our people around the world one reason why tí àwọn ọmọ ìran ọmọ aládé tí a fi ń gbèrò fún pé kí Yorùbá kó kúrò nínú Nàìjíríà kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ rárá nítorí pé àwa tí a wà lẹ́yìn odi níbi tí wọ́n pè ní United Kingdom ní England precisely ẹni pé irú ìgbádùn ayé táwa ń jẹ òun náà la fẹ́ kẹ́yìn náà máa jẹ kí gbogbo ọmọ Yorùbá kó lè lọ sí school kí gbogbo ọmọ Yorùbá kó níṣẹ́ lọ́wọ́ kí gbogbo ọmọ Yorùbá kó lè lo tálẹ́ǹtì tí Elédùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tó fún un àmọ́ lẹ́yìn 63 years tí àjọṣe wa pẹ̀lú Nàìjíríà a ti wà backwards a tẹ̀síwájú kò lọ sókè kò lọ sílẹ̀ ìdí tí a ṣe ń sọ pé èní 24th of May 2023 ní aago 10:00 ló ṣẹ̀fi lọ lù ni mo ṣe ń sọ pé bí a bá sì wà nínú ibi tí wọ́n ń pè ní Nàìjíríà kódà a jẹ́ pé àmọ́ ibi tá à ń lọ nìyẹn tí wọn náà bá wo gbogbo network àwa náà lè connect Ondo ká connect ẹ̀ sí Ògùn ká connect ẹ̀ lọ sí Kwara ká mú lọ sí Kogi ká mú lọ sí Ọ̀ṣun ìwọ tó ń gbọ́ mi láti Ọ̀ṣun ṣé ìwọ náà fẹ́ máa jẹ irú ayé táwa ń jẹ nílùú òyìnbó ni ìdí ta fi ń sọ pé ẹjẹ́ á fi làpálàpá sílẹ̀ kò sẹ́nì kankan tó lè tún Nàìjíríà ṣe. Nigeria is already there. Koikimedia bringing the world closer to your doorstep. Checking out again. Pum, pum, pum.